nílé lóko lájò lẹ́yìn òdi gbogbo ní káàbọ̀ sí orí ìkànnì Yusufullahi. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní ibi tẹ́lẹ̀ gbogbo tẹ́ẹ̀bà tẹ́ láǹfààní láti máa wò ìkànnì Yusufullahi. Àjíjẹ ara yóò máa jẹun, Ọlọ́run ní fẹ́ ṣẹ̀ṣẹ̀ gbogbo wa. Ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá lòdì, kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Yusufullahi TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Yusufullahi TV kí ẹ lè máa jẹ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò yìí. Mo challenge gbogbo Sàlàfíà 1990 láyé lónìí. Yàtọ̀ fún àwọn àáfàá yín, ẹ dákọ̀ àáfàá mi nínú ẹ̀sìn Islam tẹ́ gbà láàfáà láyé lónìí. Ó sì lè jẹ́ pé àwọn àáfàá yín nìkan wà lórí òdodo. Lẹ́yìn àwọn àáfàá yín tẹ́ mọ́, wúlò àwọn òdùnìyà sàlásà náà ní lọ́dọ̀ yín. Ẹ sọ àáfàá mi tí èsàrà yín tẹ́ gbà láàfáà. Ìbàjọ́ lọ́wọ́ fọ́tò níjó ni. Wọ́n ní kí ló wìn? Ẹni tó ya fọ́tò àtẹni tó yà. Ọlọ́run ń bẹ lórí wọn. Wọ́n ní àwọn ọlọ́run ń bẹ ní orí wọn. Níjọ́ náà lóhun tó bá ṣe tàkík dáadáa láti fi kílẹ̀ ọ̀rọ̀ táwọn àfẹ́sùn sọ lórí ọ̀rọ̀ fọ́tò. Ìjọ́ náà wọ́n ti dìgbì ẹ̀dá ọ̀rọ̀ yìí olójú méjì. Sùmẹ́yìn. A ti fi múlẹ̀ bá fún ṣẹ̀rí àtẹ́sí iye tí wọ́n sọ̀rọ̀ nígbà. Ọ̀rọ̀ yìí ojú méjì làwọn àbá fi wò, ojú mẹ́ta làwọn àbá fi wò. Àfọ̀ òwì ń gbọ́dọ̀. Ẹlọ́dún ọmọ bọ́tọ̀ adẹ́ni tó yà fún gbogbo ẹ̀yìn nílẹ̀ àwọn ìdálórí ẹ̀rọ lásán Yorùbá lẹ́fún ẹ̀sìn Yorùbá lọ́bí jẹ̀mọ́. Allahu alaihi wasallam. Ìgbọ́nà wọn fẹ́ fi hàn pé fìdí òdodo múlẹ̀ ẹ̀ka wọn sọ̀rọ̀ ni fún ara ilẹ̀ filẹ̀kùn múra yín lọ́wọ́ dọ́tọ̀. Allah ìgbà rí ẹ̀bùn ní kọ́tọ́rù mistake tàti ẹ̀sẹ̀ lórí ìrìn àjò kọ́tọ́rù yẹn ti pọ̀ jù. Àkọ́kọ́ tíra tẹ́lẹ̀ wá torí ẹ̀ wá gbẹ̀gùn yìí tíra àpò Sufi ni. Àwọn ẹ̀ka mọ́ta pé ẹ sọ fún wa ibi tí Ibn Hajar Asqalani ti ń jẹ́ Sufi ẹ̀yà jábẹ̀ lọ́wọ́ pé ṣé Sàláfì ni àbí kan ṣe inú àwọn afá Àṣàírà ni. Ẹ̀yin lẹ́yìn declare pé àwọn Sufi ò sí inú mùsùlùmí gidi òǹbídíà ni wọ́n. Kí ló sùn ilé bí ká kọ́kọ́rọ̀ translate tíra o. Ọlọ́run fẹ́ fi ẹ̀yìn pálí báríkà ń bẹ lára àwọn àfọ̀ Sufi ni. Allah. Yẹ́bẹ̀ tí translate wà tẹ́nìkan ò bá tẹ́nìkan owó bẹ̀. Ẹ̀tọ́ wọ́n gbé ọ lọ sí Kọ́tàrù ìlú tó dìklẹ̀ pé ìlú àwọn Ikhwanul Muslimun tẹ́ ń pè lóní bídíà àwọn oníbídíà yìí wọ́n pè á tún ní àwọn agbẹ́gùn tó yẹ ká ẹ lọ òde oníbídíà fúnra wọn ilẹ̀ sọ pé ká ẹ lọ ní ugbó ká máa lọ jòkó pẹ̀lú àwọn ọ̀gbọ́n ó pè é ju ká ẹ lọ jòkó ti àwọn oníbídíà lọ ẹ padà wà lọ jòkó tàwọn bídíà bẹ́ẹ̀ bá gbà pé ẹ jòkó tọ̀bọ̀ igbó rìsáàfù ń bẹ ní Kwara ẹ wà lọ jòkó tọ̀bọ̀. ń bẹ lọ́yọ̀ state náà lọ́nà gbòó. bí ti Kwara bá jìnnà ẹ lọ́nà gbòó lọ́yọ̀ state ẹ lọ jòkó tọ̀bọ̀ ẹ̀sìn Yorùbá mẹ́bí jẹ̀mọ́. Ìgbà wa darí sókí torí àkókò ẹ̀rọ darí dé fatuwa bá yí padà. Lẹ́bà pé rárá ẹni tó yà á ní ìlànà ọmọ ọ̀bẹ fún kìí ṣẹni tí wọ́n yà. Dókítà ẹ̀mí yóò ní ìkànnìwó ọlọ́run jọ dáa fún ọ̀kan náà àfa wa àsárábí àfa ṣáàbùlà mi lè sòfin tí ó dà. Owó ní jẹ́ bẹ́ẹ̀ o. Owó ló yí fatuwa padà pé kéwọ́ àfa àkámọ́ ọlọ́dẹ ta. Wọ́n yóò mú àtìkèlé kọ́lọ́dì rẹ̀ hàkì. Ó ní wọ́n fi òdodo. Kò ní fìdí wọ́n gbé ọ̀rọ̀ wá bọ̀ ọkọ̀ wọ́n wájú odò wọ́n rẹ̀ sì ń gbé kí. Ẹ̀gbọ́n nǹkan ṣe lóde lónìí wọ́n ròyìn táwọn ẹ̀yà àkàmọ́ dánwó. Kò sí lójú rẹ̀ kọ́ wọ́n wádìí kọ́ tọ́ ìyá àkàmọ́ lọ pé ẹgbọ́n kí ló ṣẹlẹ̀ kọ́ wá ní èmi ìyá àkàmọ́. Ọlọ́mọ ìjà ayé ẹ̀ ní àdìkí ò ní bàjẹ́ kò sí tọ́jọ́ o. Tí ọmọ kúrò nínú ikú kìbọ̀ wọ́n gbé wá bọ̀ wọ́n lé ilé ẹ̀fọ́ wọn náà sì ṣe kí ni. Ó forí ibú mu. Lákìlọ́jà jọ fi mẹ́lìtà sábà. Ibi ọba dúró sí kò sí ń tẹ́ lè fi sunkún mẹ́. Ẹ sọ fún mi mo challenge gbogbo Sàlàfíà 1990 láyé lónìí. Yàtọ̀ fún àwọn àáfàá yín, ẹ dákọ̀ àáfàá mi nínú ẹ̀sìn Islam tẹ́ gbà láàfáà láyé lónìí. Ó sì lè jẹ́ pé àwọn àáfàá yín nìkan wà lórí òdodo. Lẹ́yìn àwọn àáfàá yín tẹ́ mọ́, wúlò àwọn òdùnìyà sàlásà náà ní lọ́dọ̀ yín. Ẹ sọ àáfàá mi tí èsàrà yín tẹ́ gbà láàfáà.
ibi tó jẹ́ kéèsì ara inú pé mọ́ni àjò yóò ṣe tọ́lọ́hùn tànàbí pé kéwú já máa lọ́jẹ́. وهذا كثير وهو دون الأول. àwọn táwọn yìí wọ́n pọ̀ wọ́n kankan tó tàwọn alákọ̀ọ́kọ́ táwọn onílà ká ìlara rẹ̀. وثالث ẹlẹ́kẹta fẹ́ bí yọ̀ọ̀dà mi. وادع الكلام في موضعه. àwọn ẹlẹ́ni tọ́lọ̀ fẹ́ wọ́n sórí rẹ̀ ayé àtàkì àmọ́ dédé bọ́rọ̀ bá ti lọ ni wọ́n máa ń gbé sáyé rẹ̀. kí wọ́n tó sọ̀rọ̀ mo máa ń sọ fún yín pé don't ever try to challenge me. mi ò lè sọ̀rọ̀ kí n máa lẹ́rìí tí bá lẹ̀ fún ẹlẹ́rìí ọkàn mo ní research. gbogbo tó ní mo sọ ṣe bọ́ ní kọ́ mo fọ rẹ́fẹ́rẹ́nsì. ṣẹlẹ̀ làwọn bá débẹ̀ ni. bóyá ọwọ́ wà lọ́mọ wọn láti ṣe wá sí kí táà ṣe ló ti lé lọ́pọ̀ ọdún. ẹ wàá lọ alíkọ̀ọ̀kan tó ti kókó kó sílẹ̀ náà àjáde ẹ̀yìn náà ń takò àwọn àfa ẹ rọra kọ́rọ̀ mọ́ bínú. àwọn tí wọ́n ráyé wá níbi ọ̀rọ̀ tá à ní ṣe orí ikú iná làwọn tí wọ́n gbé ọ̀rọ̀ síbi tọ́lọ̀ ń gbé sí tànà bí gbé sí. وهذا أعز من الكبر لأحمل. àwọn haza abdominal kibiriti ahmed àwọn tí wọ́n wá rí báyìí tí wọ́n gbé ọ̀rọ̀ tí ó ṣe dédé bọ́rọ̀ ti fẹ́ bá nábì ti wí bá àbá ti wí wọ́n ju redstone lọ wọ́n ju mercury lọ wọn ọ̀pọ̀ láyé ẹ lọ sórí social media lónìí ẹ wo orí Facebook inú yóò máa bàjẹ́ ni pé eléyìí òun fàṣìkò àwọn èèyàn ṣòfò òun fowó àwọn èèyàn ṣòfò ọwọ́ àti gbé tí ayé rẹ̀ ṣòfò ọwọ́ àfàlìkì àmọ̀ rẹ̀ ta yín. Allah tó bá níbẹ̀ ẹ dákun gbogbo àwa táyé bá ń pè pé ká wá sọ ọ̀rọ̀ Ọlọ́run ẹ̀yà ti pé wọ́n ní àwa rẹpísẹ́ǹtì Ọlọ́run ni o ó lè fìyà jẹ wá o. sẹ́ni Abdullahi bin Umar ọlẹ́ni kálọ̀ bẹ̀rẹ̀ fàtúwà lọ́dọ̀ rẹ̀ ọwọ́ àṣẹ bígbà tí ọ̀gbọ́ ẹni yìí tún wílẹ̀ kejì ó ṣe bígbà tí ọ̀gbọ́ wà dẹ́rẹ́ kẹta ìyàwó ọwọ́ tí wọ́n kí wàhálà yín láyìí ẹ máa béèrè ọ̀rọ̀ lọ́wọ́ wa ẹ máa béèrè ọ̀rẹ́ sí lọ́wọ́ wa ṣé ẹ̀rọ pọ́nrọ̀ wò ní béèrè lọ́wọ́ tí wọ́n ń ta láti fèsì fún yín ni. alẹ́fẹ́ kó bá gẹ̀ àwọn ọmọ asá ẹ̀ máa gbà àfọwọ́ àti àwọn eléyìí ṣe láti láyé àwọn eléyìí ṣe kí láyé lórí òdo ìrọ̀lá sẹ́ yẹnu bá lẹ́fù wọ́n bá rí bẹ́ẹ̀ ẹ dákẹ́ ẹja kò lórí wọn lásẹ̀ yìí ẹja bẹ̀rù Ọlọ́run kára ti pé mayel bidomi káwọlì ìlà àlàdé ìhìn ọ̀kìrìbùn àti ìdùn hásà subhanahu.